Bismillah ar-Rahman ar-Rahim. Who do we believe? That's my question. Barakallahu fik, my dear brother. Kọ́lọ́n bá san ọmọ ìyá wa ilẹ̀san rẹ̀. Ó dàrú mọ́ wọn lọ́wọ́ lórí fídíò tí a ṣe gbẹ̀yìn tí mò ń béèrè pé tó ní béèrè pé Taurus lòun ṣó lè fẹ́ Taurus bí ìgbà téèyàn ń béèrè pé ṣé Titus lè fẹ́ Kòté àtẹ̀jà ṣáwá ṣó orí mọ́ dára ẹ̀ láàmú ọmọ ìyá mi. Wallahi Ọlọ́run ti ṣàánú yín. For you to have asked this question, Allah really loves you. Don't take that love for granted. Because ẹni tó lọ́n bá fún ní làákàyè ní ò lè ronú pé ewu wà ní ká ṣe. Ìyá wa kan ti sọ fún mi rí pé ẹ̀yin àfáà gan lẹ̀ ń confuse wa ẹ̀yin ò lélẹ́yìn ni àfáà tó ń wọ́n tún lélẹ́yìn ni ewu ní ká ṣe ẹ má dára yín la gbogbo ẹ̀yin tí kíní ẹ̀ ti fẹ́ máa dàrú mọ́ lọ́wọ́ ẹ jẹ́ àjọṣe mítìnì ọmọ ìyá nísìn. Ta ló lọ́run rán sí wa? Ànábì sallallahu alayhi wa sallam. Ta ni role model wa? Ànábì. Ta la lè wò láwòkọ́ṣe tá à ní sórí ibúláyà tàlùkìyàmọ̀? Ànábì. Ta la ànábì fi tú gé fọ́ọ̀rì fún? Ta la ànábì tẹ yẹ̀pẹ̀ fún rí? Ta la ànábì sọjọ́ oríire ẹ̀ fún rí? Ta la ànábì sọ pé April ni wọn March lélẹ́yìí cancer lélẹ́yìí afẹ́fẹ́ oníbínú afẹ́fẹ́ oyèpẹ̀ afẹ́fẹ́ wọ́nranwọ̀nran gbogbo tẹ̀ ń ṣe yẹn ẹ̀ lè fẹ́ra yín. Ta la ànábì sọ fún rí? Kẹ́rẹ̀ máa wà wọn kìíní gbogbo wọn tó kéwùtì ó kàwé tì ó wà lọ ń kọ́ astrology ẹni tó fẹ́ẹ̀lì máàtì bí ẹ̀mẹ́fà tọpọlọ rí ò gbé mathematics àmọ́ pọlọ ẹ gbé nígbà tó fẹ́ sọ àwọn èèyàn lórí ibú tó fẹ́ mọ rí wọn jẹ kò lọ kọ́ṣẹ́ kò rí kéwù kàyanjú astrology ló lọ school astrology ní gbogbo wọn lọ kiri ń sìn ìmọ̀ ni ìmọ̀ kọ́ ìmọ̀ ni lọ́dọ̀ àwọn kèfèrí kò sí ní Islam ti wá ànábì wa tako ànábì sallallahu alaihi wasallam ànábì ni man iqtabasa ilman minan nujum wa fi riwaya man iqtabasa shu'batan minan nujum faqad iqtabasa shu'batan minas sihr. Ẹnikẹ́ni tó bá ti lọ rèé kọ́ astrology láti máa fi ṣiṣẹ́ bútẹ́yìn ṣe yìí ó ti lọ mú idán nìyẹn. Kùránì sì ní wala yuflihu sahiru haythu ata. Kùránì sọ wípé onídán ò sì ní jèrè gbogbo bí ó bá dé tí òrùbó lè rèrè mẹ́. Ibi máa sọ àwọn mùsùlùmí dolórí burúkú ẹ̀yin náà lẹ́mọ̀ sọ fún wọn pé wọ́n ṣe nǹkan kan dílé wọn tẹ́lẹ̀ kó lọ padà síbẹ̀. Ẹ̀yin kan náà lẹ́mọ̀ sọ pé ṣọ́ọ́ ti sọ fún pé lọ́kọ̀ ọ̀run ṣọ́ọ́ ti sọ fún pé lẹ́gbẹ́ kó lọ rèé bọrí lẹ́nu mùsùlùmí. Ìmọ̀ tó fẹ́ sọ yín dolórí ibú yìí ẹ̀ ṣe yà fún. Gbogbo ìmọ̀ náà kọ́ ló lọ́ọ́ fẹ́ lọ kọ́ kó kan wọ́n mùsùlùmí tí ò bá ti ní kún ayé ẹ lọ́wọ́ tí ó sì bàlùkìyàmọ̀ ẹ̀jẹ̀ sá fún. Who do we believe? We believe in Allah and his prophet. Kí lànà bí wa sọ fún wa sallallahu alayhi wa sallam ànábì ni ẹ má lọ bá wọn. Wọn ní ìtumọ̀ kankan wọn rí kankan máa gbá wọn fèkì lọ wọn lè mọ̀. Ṣé tí ò mọ tó ń ṣẹlẹ̀ níta yàrá tó wà? Ṣé tí ò mọ tí ó ṣẹlẹ̀ in the next 2 seconds? Ló wá fẹ́ bẹ́ẹ̀ wò kádàrá tiẹ̀ àfáàní sabaqati maqadirul ilahi wa hukmuhu fa arih fuwadaka min la'alla wa min law. Sórí tọ́lọ́ fẹ́ fi ẹ́ rọ ara tó fẹ́ fi ẹ́ dá ó ti gbà wájú ó ti pàdé ẹ̀. Ìwọ ni ó fẹ̀mí ẹ̀ balẹ̀ pé tábàá wà bàjẹ́ báyìí pé mo dẹ̀ ti ṣe kíní kan ìbá jáde sọ́dọ̀ ara mi wó èdè ẹ̀. Ó ti lé 40 ó ti lé 30 ó ti 150 ẹ̀. Ayé tó ń ṣe bọ̀ kí TikTok tó dé ta ló ń bẹ mójútó ta ló ń bẹ ṣe. TikTok wá dèrè wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ tí ò ní ìtumọ̀ mọ́ ẹgbẹ́ ọmọ ẹ̀ ó wá ń dayé tiẹ̀ báṣubàṣu. Ọdún tó ti lò sẹ́yìn tó níṣòro yẹn ọdún tó ti lò sẹ́yìn tó yẹ nǹkan kan wò yẹn kí ló bàjẹ́ nú ayé ẹ̀? Ìgbà tó tiẹ̀ ti wá yẹ̀ wò nísìn kí ló ti tó ṣe nú ayé ẹ̀ náà? Atatlubu ribha mimma fi khusran. Èyí jèrè ń bi òfò dákun ọmọ ìyá mi. Allah subhanahu wa ta'ala ni o believe nú ẹ̀. Ṣíṣòro ta ni ò níṣòro? Èmi tí mò ń sọ̀rọ̀ yìí ní ìwọ tó ń gbọ́ mi ní tiẹ̀ àfààyàn náà ní tiẹ̀ kí ló tó ń wàá jóye ọ̀tàṣọmọ́jú gba díẹ̀ ẹ máa gbé ṣòro yín bọ̀ tó bá ti lọ ń wo báyò wọn afa kan bá wine box yẹn kọ́kọ́ lọ wo báyò ẹ̀ ó fẹ́ gbórí ibú wọlé sí ẹ lára nìyẹn orí ìran ló fẹ́ máa sọ yẹn ìràwọ̀ ẹ̀ ò ṣe kinní kan tó bá ti ń rí prayer warrior block them they are nothing lazy youth prayer warrior ta ló rán iṣẹ́ gba sambisa lọ tápé warrior bá ní ẹ lóòótọ́ gbogbo àṣírí tẹ́ ẹ bá ń lé yẹn tẹ́yìn lè fẹ́ máa kó jọ àwọn èèyàn wọ́n ń fi nǹkan rẹ̀ fáwọn ọmọ tiwọn ẹ̀yin kó pépà orí burúkú orúkọ àlùjànnú kiri ẹ̀ ń kó pépà kiri yá kíní kan yá ìlú àti talisman wàhálà orúkọ ọlọ́run kan yẹn ńlá ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ ṣàdúà nítorí bẹ́ẹ̀ ṣàníyàn tán fi náà fẹ́ tẹ̀jẹ̀ lẹ̀ sọ̀kọ́kán ní orúkọ ọlọ́run tó mú ẹ̀jẹ̀
so wọ́n ibi wọ́n náà ni àwọn bá yín ṣàdúrà àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣiṣẹ́ olè ọ̀lẹ àtàṣọmọ́júgbadé ìránṣẹ́ èṣù ẹ má tẹ̀lé wọn o bí ẹ bá lè tẹ̀lé wọn ó ṣìnà nìyẹn àlùkìyámọ̀ rẹ̀ bàjẹ́ àwọn dánàdánà ọlọ́ni waja'alnahum a'immatan yad'una ila an-nar Kùránì ní sọ̀rọ̀ yìí a ṣe wọ́n láàfà aṣíwájú ìjọ ni wọ́n lè máa mú aṣọ nínú ó wà nínú àwọn tí wọ́n ń tẹ yẹ̀pẹ̀ tí wọ́n ṣe aṣọ lójì online àwọn aṣíwájú làwọn náà àṣẹ wọn láwọn tí wọ́n ń pèpè lọ sínú náà àwọn ti jókòó létí bèbè yẹn wọ́n wá ń pèrò tó bá ti ń gbọ́ consultation ìmọ̀nà ayé ẹ̀dá check about your destiny wàláhì kọjá ń bẹ kódà bó bá ṣe é ṣe kó tiẹ̀ kọ́kọ́ kó n TikTok náà fún ìṣẹ́jú méjì kó máa dúpẹ́ pọ́lọ́hùn òṣèlú lórí burúkú wọn ní ìtumọ̀ o wọ́n fẹ́ ba yí ẹ̀jẹ̀ ni lẹ́nu owó bí tá ń gbé kò dáa fún wọn àmọ́ mọ̀ wí pé ilẹ̀ Yorùbá gbolè ó gbọ̀lẹ̀ everybody náà ń wá mírèkù káàkiri kí ló ṣe é tí ò ṣe nìkan rí náà ó níṣòro kankan Ọlọ́run àwa la ṣe wọ́n láṣíwájú àwọn lèmọ́mù tí wọ́n ń pèpè lọ sínú náà àtúbà déjọ́ ìgbéra kí wọ́n ní rólù ràn lọ́wọ́ wọ́n ní rí kun lọ́wọ́ Ọlọ́run ọba àlekè ọlá tánàbí náà wá sọ fún wa pé akhwafu ma akhafu ala ummati al-a'immatu al-mudillun in ti ń pa mi láyà ájú fẹ́yìn ìjọ mi làwọn àfáà sọ nínú àfáà lànàbí pé wọ́n mo wá challenge yín gbogbo àtàbá wà live program èmi máa ta yín láyà kò sí yàtọ̀ láàrin àfáà astrology tí ń tẹ yẹ̀pẹ̀ náà mọ́ kò sí yàtọ̀ láàrin wọn àti babaláwo tí ń dafá wallahi alazim aláburú nìyí ẹ sì fẹ́ bá tàwọn èèyàn jẹ́ sáànàbí Idris lọ́lọ́run ẹsẹ̀ torí tẹ bá ti fẹ́ parọ́ yẹn ẹni tí ó jogún kógún ó pàtàkì tán káàdà nàbí yìí nàbí ayàkótó sọ ànábì Ọlọ́run yẹn tó ń tẹ ìdí ogbè ògùn dá méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ in tó wà nù fálówà nù yẹ̀pẹ̀ sáànàbí yẹn báyàn fi yẹ̀pẹ̀ wo kádàrá ni ṣé báyàn fi yẹ̀pẹ̀ dá wọn sàárẹ̀ ẹbọ ni kán lọ bọ̀gún kán lọ bọrí kán lọ ṣe tán ṣe ń dìlé wọn èèyàn àfa wa ti wá pàtẹ kínní yẹn nísìn wọn tẹ̀lé lẹ́gọ̀fà Ọlọ́run ọba tó dá ẹ ó ní kó pe òun fúnra ẹ Ọlọ́run ọba tó dá ẹ ó ní wa man yattaqillaha yaj'al lahu makhraja tí wọ́n náà bá ti ń pa òfin Ọlọ́run mọ́ tó bẹ̀rù Ọlọ́run gbogbo ibi tọ́nà bá dí gbogbo ibi tọ́nà yìí táyé bá rò bó lè rí ibi kọjá mọ́ Ọlọ́run lála ọ̀nà fún ọ wa yarzuquhu min haythu la yahtasibu ibi tó rò kàn pàdé sí kí yóò jáde ń bẹ̀ wa man yatawakkal ala Allahi fahuwa hasbuhu kí ló ń wá káàkiri ẹni bá gbára lọ́nà Ọlọ́run ní máa tó kálá sọ́rọ́jì ó jáde wá kó búra ẹ lọ kó ìyàwó àtọmọ yín káwa náà kó tiwa kí ni yóò sí ní ìsìlámù ẹ búra pé ìbínú Ọlọ́run kó bá yín tó bá wà ń bẹ ẹ búra pé ìbínú Ọlọ́run kó bá yín tẹ bá rí nǹkan kan tẹ bá ti ń ṣaburú yẹn tẹ bá ti rí wa bóyá tá bá ti ń wọlé báyìí mọ̀ pé a fẹ́ dárọ̀ yín tẹ̀ ń sọ àwọn èèyàn lórí burúkú yẹn ẹ blọ́ọ̀kù wa dànù èyí tẹ́ bá wá mọ̀ wá àbá lọ lọ àkáǹtì míì wọlé wá tẹ́ bá ti ń gbé wa sókè tá a ti kọ́kọ́ fún yín ní fake date of birth tẹ́ ti kọ́kọ́ fail mẹ́ tá a bá ti fẹ́ jára yín mẹ́ ṣèbí lè ti tẹ́ fún wa náà láti ṣiṣẹ́ lórí ẹ̀ ọ̀rọ̀ yé yín ni owó ò bá dúró ò bá já dúró ń bẹ̀ ká bá ṣe ẹbú tó ń ṣe yẹn jẹ́ àmọ́ àmọ̀ pọ̀ lẹ́nu yín mo tún wá challenge yín ìwọ tó ń gbọ́ mi nísìnyí dákun bá ń ṣe àwọn kinní ìlànà sẹ́ndì ẹ̀ sí wọn tá a la bá ń parọ́ bẹ́yìn lẹ́ bá ń tan ayé ìmọ̀ ni a sọ pé Islam kí lóun forúkọ Islam ṣe sí ìwọ tó jẹ́ mùsùlùmí ṣànábì nínú ọkọ rúmọ̀ bẹ́ẹ̀ ó dìgbà tẹ́ bá tó jáwọ́ bí àánú yẹn Ọlọ́run ọba tó dá wa kò ní á lọ kọ́ òun ló dá oòrùn àtòṣùpá tí wọ́n jọ ń gbaṣẹ́ lọ́wọ́ ara wọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ gbogbo àwọn kìíní náà Ọlọ́run dá wọn fáǹfààní tiwa ni àmọ́ nígbà tẹ́yìn ti lẹ́gùn ẹ fẹ́ tẹ̀lé lẹ́gùn fa ṣèitán ẹ̀yin tó wá ń tẹ̀ fáwọn kìíní yẹn ẹ̀yin tó wá ń kógbé sí ayé yín síbi oòrùn àtòṣùpá kí ló kàn tèmi pẹ̀lú yẹn àfa àwòràwọ̀ ní ìdọ́gbọ́n pákéjì orí ibú fáwọn èèyàn ní astrologer my dear brother ẹni èṣù làwọn eléyìí o wọ́n fẹ́ bá ti yín jẹ́ ni ẹ challenge anybody kí wàá lè rí walladhi ja'ala ash-shamsa diyahan wal-qamara nuran wa qaddarahu manazila lita'lamu 'adada as-sinina wal-hisab ìmọ̀ ìsáàbù nìyẹn Ọlọ́run ló ń ṣe òṣùpá ní ìmọ́lẹ̀ òun ṣe òòrùn ní òye kẹ́lẹ́ bá mọ ọgbà ọjọ́ àti ìṣirò kíni ìṣirò kádàá làwọn àfáà tú síbẹ̀ gbé tẹ̀fsíìrì tó tú wá tó fi fẹ́ lo àyà yẹn fún astrology tẹ́yìn fi máa sọ fún yẹn yìí pé ìjọ Monday lọ́jọ́ oríire ẹ̀ tẹ́yìn fi máa dictate aṣọ tó mọ èèyàn gbọ́dọ̀ wọ̀ torí kí kádàá rẹ̀ kó lè bá a tòrò tẹ́yìn fi máa sọ fún kó lọ bọ ẹlẹ́dàá rẹ̀
ẹ̀jẹ̀ ń sọ àwọn ẹ̀dọ́ lórí burúkú pẹ̀lú ìtukùtù. Mo challenge yín, mú àyà yẹn wá mú àfa olórí ire kan náà tó tú tafsir àbí náà sàhábà tí wọ́n jókòó direct pẹ̀lú ànábì tí wọ́n gbọ́ látẹnu ànábì tá ànábì kọ́ lẹ́kọ̀ọ́, mú kankan nu wọn wá tó tú àyà yẹn síbi tí wọ́n tú sí yẹn. Sotori pé kíní yẹn máa dàrú ẹni táwa ní ká gbà fún ẹ̀yin ṣe kíní kan Ọlọ́run ọba àlékí ọlá àtànábì ní kò tẹ̀lé máa béèrè ẹ̀rí lọ́wọ́ wọn tó wá ti di pé tábà ní káwò wọ́n fẹ́ ba tiẹ̀ jẹ́ ni. So bó ṣe jẹ́ nìyẹn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.